Èmi fúnra mi mo ti rí o. Kódà gan méjì ni mo rí. His holy face and I see with the Adéẹ̀gún yẹn. Tí Ọ̀rúnmìlà bá ti fẹ́ sọ tó bá ti ń bọ̀ tó fẹ́ ṣàlàyé òkúdúró ọ̀rọ̀ fún akápò ẹ̀ bí ò tiẹ̀ dáfá ó lè fara sí akápò ẹ̀ kan tó ti dàgbà láti wá ṣàlàyé fún un. Kí Jésù tó dé, kí ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó dé, àwọn èèyàn ṣáà ti wà láyé. Gbogbo àwọn yẹn ibo náà ń lọ. Ìtọ́ ẹni tó dárúkọ nínú Báíbù báyìí òun ni Ṣàngó, ẹni dárúkọ nínú báyìí òun ni Ògún. Ó ṣe wá jẹ́ èṣù kan náà lè wá mú nínú àwọn olóríṣà tẹ wá pè ní. Nǹkan tí mi try àti sọ fún yín nìyẹn pé orúkọ tó ń fún yẹn lẹ́kọ̀ọ́ fi òmíì pé torí pé wọ́n ti fún lórúkọ ẹ̀ èṣù ti wà kó tó di pọ́ translate Bible. Isese Press TV. Mo kí ẹ̀yin èèyàn wa nílé lóko lọ́nà odò. Orí ìkànnì yìí ni a ti ń gbé àṣà, ìṣe àti ẹ̀sìn àbáláyé lárugẹ. Lórí ètò yìí a gbé àwọn bàbá wa àti ìyá wa wọ́n wá sí orí ètò láti jẹ́ kí a fi ọ̀rọ̀ tóbi torí ọ̀rọ̀. Orúkọ tèmi ni Kọ́ládé tí mo jẹ́ olóòtú ètò. Bàbá wa kí yín sórí ètò wa. Ẹ jọ̀ọ́ bá a sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ fáwọn tó ń wò yìí. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ará ilé, ẹ kú bí òde ṣe rí. Orúkọ mi ni olóyè Olúwàgbàmígbé Awúyẹmí Fágọrọyọ, olórí awo ti ìlú Ọba Ilé. Ìyá wa ẹ bá a sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ fáwọn tó ń wò yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà níjò lórúkọ Olúwa. Orúkọ mi ni Lady Evangelist Adépèmí náà ní pé wòlíì gẹ́gẹ́ bí ajínyìnrere Ọmọdùnní Veronica Kọ́láwọlé. Adé máa ń pè mí náà ní Fádà Ẹ̀rọ tó oníṣẹ́ ayọ̀ á jẹ́ fún gbogbo yín o. Ẹ kú kalẹ̀. Ní apá àlàáfíà mi yìí ni mo ní ìkan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ètò mi ní òní. Lónìí a wá láti wá dára wa níyàn, a kò fẹ́ wá a wá dára wa lẹ́kọ̀ọ́. Nígbà tá a ti mọ̀ wípé ilẹ̀ Yorùbá ilẹ̀ ìṣẹ̀ṣe ni, ilẹ̀ àwọn òrìṣà ni. Tí a dẹ̀ sí wá rí wípé àwọn ọ̀dọ́ wa wọ́n ti mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà. Ìdí nìyí tí a fi gbé ètò yìí kalẹ̀ láti lè túbọ̀ tan ìmọ́lẹ̀ sí ẹ̀sìn àbáláyé wa. Ìmọ́lẹ̀ sí ẹ̀sìn àbáláyé wa láì ṣe wípé a fọ̀rọ̀ jomi tó ní ọ̀rọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ ẹlẹ́sìn kejì kẹta wa tó ń ṣe ìjà. Lẹ́ ń ṣe pé a fi ń fa wàhálà lẹ́sẹ̀. Ṣùgbọ́n a fẹ́ bára wa sọ̀rọ̀, a lè túbọ̀ dára wa lẹ́kọ̀ọ́ sí ni. Mo kọ́kọ́ fẹ́ kí bàbá wa kọ́ bá wa sọ nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn àbáláyé. Bàbá ẹ jọ̀ọ́ bá wa sọ nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn àbáláyé. Ẹ ṣe wọn lótú. Ẹ̀sìn àbáláyé jẹ́ ohun tí àwọn baba ńlá wa láti gba ìwáṣẹ̀ tó jẹ́ pé tí Ọlọ́run Olódùmarè kan ti dá ọ̀run àti ayé ló ti dá ìṣẹ̀ṣe, ló ti dá ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a sì ti ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ tí ò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀, tí Ọlọ́run gan fúnra rẹ̀ sì ń tipátẹ̀ ìṣẹ̀ṣe wa tó ń gbọ́ gbogbo ẹ̀bẹ̀ wa, tó ń gbọ́ gbogbo ìwúre tí a wò. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ìyá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ bí ẹ̀sìn Kìrìsìtẹ́nì ṣe jẹ́. Kí ni ẹ̀sìn Kìrìsìtẹ́nì jẹ́? Ẹ ṣé. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì ó jẹ́ ohun tó wúni lórí lọ́pọ̀lọpọ̀. Torí tá bá sọ̀rọ̀ nínú ìwé Genesis yẹn, nígbà tí Olúwa dá ọ̀run àti ayé wà ní jújù, òkùnkùn sì bo ayé mọ́lẹ̀. Nígbà tó wá dé Genesis orí kìíní ẹsẹ̀ 3 yẹn, ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Ìmọ́lẹ̀ sì wà. A sì pààlà láàrin òkùnkùn àti kíni o àti ọ̀sán. Ọ̀sán sì jẹ́ ọ̀sán àti òru, ti àárọ̀ àti àṣálẹ́. A wá dá wọn gẹ́gẹ́ bí kíni o, gẹ́gẹ́ nípasẹ̀ ọ̀rọ̀. A bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì gbogbo èèyàn ló yẹ kó ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n ó wáyà mí lẹ́nu lẹ́ni àrí àbáláyé. Àrí àwọn tó jẹ́ pé ẹ̀sìn Mùsùlùmí, a dẹ̀ rí ẹ̀sìn Kìrìsìtẹ́nì. So ẹ̀sìn Kìrìsìtẹ́nì tá à ń sọ ó jẹ́ nípa jíjèrè ọkàn, nípa wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run káàkiri. Torí ẹ̀ ni Jésù ṣe wá sáyé láti wá tan ìmọ́lẹ̀ sí òkùnkùn.
nígbà tí Jésù dẹ̀ wá sáyé ó bẹ̀rẹ̀ iṣẹ́ láti gbà nínú oyún gan ni. A rí i pé Maria ó lọ bá Elizabeth ìbátan rẹ̀ ó ní ọlẹ̀ ọmọ ṣe kí ni o ó sọ nínú láti inú oyún Jésù ní ìyanu ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ níṣẹ́ àmì àti iṣẹ́ àrà ló ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Nígbà tó tún jẹ́ ọmọ 30 ọdún ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìn rere ó bẹ̀rẹ̀ sí í wàásù ó gba àwẹ̀ 40 ọjọ́ 40 òru àdánwò ó bẹ̀rẹ̀ sí í jèrè ọkàn káàkiri láti mú iṣẹ́ ìgbàlà wá sí ayé. Nígbà tí a dẹ̀ tún pè bàbá wa Paul yìí náà nínú ìlú Antioku ibẹ̀ láti pè àwọn ọmọ ẹ̀yìn ìgbà yẹn tá pè wọ́n ní Kristi kékeré. Lórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣeun ìyá wa. Bàbá ẹ jọ̀ọ́ pẹ̀lú bí a ṣe sọ̀rọ̀ fún wa yìí jẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire jẹ́ nínú ẹ̀sìn wa tó jẹ́ ẹ̀sìn àbáláyé ǹjẹ́ àlàyé wà níbi Olódùmarè ṣe dá ilé ayé náà. dáadáa nǹkan ló ṣáájú nínú Ifá kan nínú ẹsẹ̀ Ifá kan Ifá ìwòrì méjì ní ọ̀rọ̀ tá a máa fi àárọ̀ sọ a kì í fi alẹ́ sọ. Olódìfá fún Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà fẹ́ lọ tẹ ilé ayé dó tí Olódùmarè fẹ́ fi hàn pé lóòótọ́ òun lòun dá yín òun sì fẹ́ kí ẹ dúró sí ilé ayé kẹ́ máa dé ilé ayé kẹ́ máa ṣe nǹkan rí. Ló bá rán Ọ̀rúnmìlà níṣẹ́ àgbọ̀n karahun gbìn Olódùmarè ibú yẹpẹ̀ sí ó kó ẹyẹlé àti àkùkọ adìyẹ ẹlẹ́sẹ̀ 5 kó fún Ọ̀rúnmìlà pé kó máa lọ ilé ayé. Bí Ọ̀rúnmìlà ṣe máa dé ilé ayé ó sọ àgbọ̀n sílẹ̀ yẹpẹ̀ tó wà nínú karahun ìgbín ó dà sínú àgbọ̀n ẹyẹlé bẹ̀rẹ̀ sí tọ̀ adìyẹ bẹ̀rẹ̀ sí tọ̀ títí débi pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí ń fẹ̀ lọ tí a ń pè ní Ilé Ifẹ̀ ìlú ti àárọ̀ yìí. Ó ti wà tipẹ́tipẹ́. Ká tún wo Ifá kan Èjìogbè ní ìdímùdí ìdínà ṣe àtàrí ìdímùdí ìdínà ṣe òwúrò ìdímùdí ìdínà sórun ọmọ ìdímùdí ìdílé ológun gbó tí méjì tẹ̀rẹ̀ jẹ́ nítorí kún mọ̀ bá kúbò kún mọ̀ bá kú rẹ́dẹ́rẹ́dẹ́ pé kí wọ́n wí fọ́mọ ni kí mọ̀ rẹ̀ tùdí káyẹ̀ mọ̀ bá kúbò kí mọ̀ bá kú rẹ́dẹ́rẹ́dẹ́ ẹ̀yìn àóró ọ̀rẹ́sàmọ́mọ́ jẹ́mi kúbò ẹ̀yìn àóró. Ìdí nìyẹn tó fi jẹ́ pé nǹkan kí nǹkan tábà ti fẹ́ ṣe ká bi Ọ̀rúnmìlà léèrè ó tọ́ wa sọ́nà ká má bàa ṣe ó sì rí bẹ́ẹ̀ títí di ìní ilé ni. Ifá kan tún tọ́ka sí pé ibi kúrú mi bí gbangba ibi kúrú mi bí gbangba ẹ̀ka lẹ́rọ̀ ògùn bá ti bọ̀ gún ẹ̀ líbi kúrú yóò gbá gbé líbi gbangba ibi kúrú mi gbangba ẹ̀ka lẹ́rọ̀ òjá bá ti bọ̀ já líbi kúrú yóò gbá gbé líbi gbangba ibi kúrú mi bí gbangba ẹ̀ka kàkó wọn Ọ̀rúnmìlà bá ti bọ̀ ti ka Ọ̀rúnmìlà líbi kúrú wọn àgbé líbi gbangba ní ọ̀nà kan sáà gba àmọ̀ fọwọ́ pé ọmọ rẹ̀ líbi gbangba wọ Ọ̀rúnmìlà bí ọmọ nǹkan bá ti délé ayé kọ láya ẹ̀yà kàkó nǹkan bá ti délé ayé kọ láya kó bímọ kọ bẹ̀ sí ṣe rere kẹ́ẹ̀kọ́lé kẹ́ẹ̀ra ń mèremère kọ́dá ń rere ṣe òkìkí rẹ̀ kàn ìṣèlú gbé níbi gbangba ni. Bí ẹsẹ̀ fáwọn ṣe rí nìyẹn Ifá gbé gbogbo wa o Ọ̀ṣẹ̀túrá gbé gbogbo wa o Ọ̀ṣẹ̀túrá tún tọ́ka síbì kan Ọ̀ṣẹ̀túrá ní ìwíníwíní lójú ọmọdé ìwọ̀rọ̀wọ̀rọ̀ lójú àgbàlagbà yọdé pákó rúmọlẹ̀ ojúgọ̀tún ó bá mọ̀lẹ̀ ojúkòsì èpè kan lọ yàtúlé ayé ṣe kan gbéra òdélé ayé kan ti délé ayé sí kan lé ayé erí lùdù èlòjútù ìyànà yàtúlé ayé ṣe ẹsẹ̀ yìí kò ṣeé ṣe lébẹ̀ gbẹ̀nà padà sọ̀dọ̀ bára àgbọ̀nrẹ̀gún gbẹ̀nà ya bífá léèrè Ọ̀rúnmìlà bá gòkè kàn yìí tẹ́ pápọ̀ yìí tán owó èyí yàn ti pọ̀ ọmọ rúmọlẹ̀ kan sí ẹ̀sọ́ ọgbọ̀nrin sí yìí Ọ̀ṣun gbẹ̀nà yàwó Ọ̀ṣun ibi kọ̀ṣun dúró sí gbẹ̀lẹ̀ Ọ̀rúnmìlà wẹ̀ ṣe nìkan yà rúbọ gbẹ̀nà ọlọ́jà káwọn ẹ̀bọ sí ọ̀ gbẹ̀nà yà rúbọ ìgbè kan rúbọ tọ́ sí kàn ẹ̀gbọ̀nrin ọ̀fin ìlú ni ọ̀dà lẹ Ọ̀rúnmìlà bá bẹ̀rẹ̀ sí sàbùbọ̀ ní sáfá ọ̀sáfá bọ̀ ní sàbù pẹ̀lú mọ̀ṣún ọ̀yẹ̀ Ọ̀rúnmìlà àti Ọ̀ṣun gbẹ̀nà ṣe kọ ọkùnrin àtọkùnrin ṣe yàgbé ara pẹ̀lú ojúdé bóyún ṣe dé àṣẹ̀wá àṣẹ̀bọ̀ Ọ̀ṣun bímọ báwo la ṣe máa mú orúkọ tí ọmọ tí Ọ̀ṣun bí báwo la ṣe máa mọ̀ o wọ́n wo ọwọ́ ẹ̀ ọ̀tún wọ́n bá àṣẹ bàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wo ọwọ́ ẹ̀ òsì
wọ́n bá àṣẹ ìyá ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní kò sórúkọ tá a bá tún sọ ọmọ yìí bí kò ṣe ọ̀ṣẹ́dúrà òun là ń pèdè ní tàárọ̀ yìí tàṣẹ fi ń gun gbogbo nǹkan tí agbádélé ayé ṣe láti gbà yẹn ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó ṣetán láti pé kóun mọ ìpín tóun pín àtọ̀ Ọ̀rúnmìlà lọ òun láti ṣe gbogbo ẹ̀ kó ṣe tọ́ kó ṣe yẹ ọ̀rọ̀ adójú lójú èmi tó mọ̀ yìí táwa sọ pé ọ̀làjú yìí lóòótọ́ ọ̀làjú ni òṣùpá àwọn nǹkan kan wà ń bẹ̀ tó jẹ́ pé tí ò bójú mu ò ní pé nígbà ìwáṣẹ̀ tábìyàmọ́ bá ti bímọ a lọ ṣe àkànṣẹ̀jayé ẹ̀ Ifá náà fi ṣàkànṣẹ̀jayé tá a fi mọ ìpín tí ọmọ pín wá sílé ayé wọ́n lóde òní nǹkan wọ̀nyẹn tán pati ó sọ gbogbo ẹ̀dá rúdurùdu tí ò lójútùú ẹlòmíì kò mọ nǹkan ìwọ̀ tó yẹ kó jẹ àti eléyìí tí ò yẹ kó jẹ eléyìí tí ò yẹ kó jẹ kò mọ̀ báwo ló ṣe máa mọ̀ tó bá ti wá tí ìṣòro bá ti dé tó bá ti tọ̀ babaláwo lọ bá ti dá fákun bálá tọ̀ sọ́nà Ifá kan ogbè túrúbọ̀ tí ojú olóko kán wọ́n akíkọ́rọ́ ẹkùn mọ̀ràn ìwérékè ni wọ́n jì wọ́n mẹ́tẹ̀ẹ̀ta ìkọ́fà ilé Ọ̀rúnmìlà náà ṣe ẹgbẹ́ kan yà kọ́fà lé Ọ̀rúnmìlà bá gbòkè kàn yín tẹ́ fún arúgbó àtù kìhàn kọ́fà ilé òun kìhàn kọ́fà ilé òun kàn káàkọ́ yege Ọ̀rúnmìlà rúbọ kọ́ wọn nífà wọ́n lọ sí ìlàjì òkun ìlàjì ọ̀sà wọ́n kẹ́rùkẹ́rù wálé wọn ò mọ Ọ̀rúnmìlà kan wọ́n ṣe ń bọ̀ wọ́n gba wájú ilé Ọ̀rúnmìlà wọn kì í mọ́ o àṣẹ̀yìnwá gbogbo ọ̀là tán kó wá ẹ̀wọ̀ èṣù tó jáde tí Ọ̀rúnmìlà ti rúbọ ó ti rú tèṣù fún tupá pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó pè wọ́n padà gbogbo nǹkan pápátá tán kó wá ilé èṣù gbà tó ní kán kú lọ sílé Ọ̀rúnmìlà ọjọ́ wá bẹ̀ sí ń dé Ọ̀rúnmìlà bá ní ojú olóko pọ́n wọ́n ẹ̀kíkọ́ náà ẹkùn mọ̀ràn yín ìwélékè nìwọ̀n ó lòun kọ́ yín nífà ó lòun kọ́ yín ní títẹ̀ Ifá ó lẹ́ẹ̀mọ́ tẹ̀ ó lòun kọ́ yín ní títẹ̀ yanrìn ó lẹ́ẹ̀mọ́ tẹ̀ ó lòun kọ́ yín lásùrù ẹnu tuurutu lẹ́ẹ̀mọ́ sú ó ní títẹ̀ Ifá òní ti babaláwo títẹ̀ yanrìn òní ti mùsùlùmí sísùrù ẹnu tuurutu òní ti àwọn wòlíì lóòótọ́ tó bá ní wòlíì lóde òní ń sìn tí nǹkan bá yíwọ́ fún wọn fà lé Ọ̀rúnmìlà dé atápọ̀ Ọ̀rúnmìlà ló jẹ́ kó ṣe ó yà bàrà ni ó dìgbà tó bá wá tẹ̀lé ìlànà Ọ̀rúnmìlà kó tó gún gbogbo ìjọ lóde òní lórí bẹ́ẹ̀ o tó bá ti ní ìjọ tó ṣì wá ń sìn báyìí tí ò fi ti Ọ̀rúnmìlà bára gbọ́nu rẹ̀ gún ṣe á jẹ́ pé tó bá jọkùnrin ni òun àtìyàwó àtọmọ lóyìnfẹ́ máa ṣẹ̀sìn bẹ́ẹ̀. Bí ó ṣe rí nìyẹn olóòtú. Ẹ ṣeun fún bàbá wa a máa rí bá o. Yá wa ẹ ti gbọ́ bí bàbá ṣe ṣàlàyé bí Olódùmarè ó ṣe dá ilé ayé. A mọ̀ wípé ẹ̀sìn lẹ́nì wọn mú wá láti Ísírẹ́lì láti ilẹ̀ wa. Ilẹ̀ wa fi lè sọ sí ọ̀rọ̀ yìí. Jẹ́ ẹ̀sìn yìí jẹ́ ó jẹ́ ẹ̀sìn bàbá ńlá wa ni àbí ẹ̀sìn àtọ̀run wa ẹ bá wa ṣàlàyé ẹ̀. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì bí ó ṣe yé mi sí o àtọ̀run àti ọ̀run ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Orí ìgbà tí Àjàyí kọ àdà kó tó di pé ó bẹ̀rẹ̀ sí translate Bible ó go a long of stress and a long of kì í ṣe pé bóyá ó kàn tiẹ̀ dédé bẹ̀rẹ̀ sí translate through spirit through the Holy Spirit and he prayed over it before starting translating the Bible. Abájẹ́ ń sọ̀rọ̀ nípa Kristẹni àwa tá a pera wa ní Kristẹni ká tó lè sọ pé a di ojúlówó Kristẹni. Number one a ní láti kọ́kọ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àkọ́kọ́ nígbà tá a bá go through repentance. Repentance is changing of mind and changing of your behaviors or character you may be doing before or living in. Maybe abọ̀rìṣà ni ẹ́ tẹ́lẹ̀ tàbí ògbóni ni ẹ́ tàbí òun drunkard
So when you care about the Christ, you have to first of all surrender your life to Jesus Christ. After surrender your life to Jesus Christ, then you will not be going to church or Bible study or whatever they are doing in the church to partake in. After then, ibẹ̀ yẹn gan ni ìgbàlà ti fẹ́ wọnú ayé ẹ̀, ibẹ̀ gan ló ti fẹ́ mọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ibẹ̀ yẹn gan ló ti fẹ́ mọ̀ bóyá o ti ń di Kristẹni. Ìwà àti ìṣe ẹ níwájú ènìyàn àti níwájú Ọlọ́run òun ló máa sọ ẹ́ di Kristẹni. Ìyẹn àkọ́kọ́. Ìkejì, lẹ́yìn ìgbà tí o bá ti ń ìgbà yẹn gan la tó ṣe máa mọ̀ bóyá o ti fẹ́ di àtúnbí. Bó o lọ church ìyẹn àbí tó ń ṣẹ̀sìn àbáláyé àbí ò ń ṣẹ̀sìn míì tó dẹ̀ ń lọ sílé Olúwa, ìyẹn ò sọ fún ẹ pé o ti di Kristẹni o, ìyẹn ò dẹ̀ tí ì sọ fún ẹ pé o ti di àtúnbí. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti kọ gbogbo àwọn nǹkan yìí sílẹ̀ tó yọ̀ǹda ara rẹ fún Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, tó sọ pé o ṣe tán láti máa bá Jésù gbé, láti bá Jésù rìn, láti máa bá ṣe ohun gbogbo, yóò máa kọ́ ọ ní ọ̀nà rẹ̀, yóò máa kọ́ ọ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, yóò máa fi ohun gbogbo yóò máa fi yí ẹ. Bàbá wo inú ìwé Genesis orí 4 yẹn, ó sọ̀rọ̀ nípa Ádámù, ó sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí Ádámù bí. Bàbá wo Káínì àti Ábélì, a rí pé Ábélì jẹ́ ti Ọlọ́run, Káínì jẹ́ ọmọ jàgídíjàgan, ṣùgbọ́n nítorí pé ohun tí Olúwa ní kó mú wá síwájú, ó ní ọrẹ Káínì òun ò náání, ó ní ọrẹ Ábélì òun ṣe kí ni òun gbà á, torí pé Ábélì jẹ́ ẹni bí ọkàn Ọlọ́run, torí ìwà àti ìṣe àti bó ṣe gbé Ọlọ́run síwájú ẹ̀ yẹn, ó jẹ́ kí inú Ọlọ́run dùn sí. Tó bá ti ń ṣe ohun gbogbo tó mú inú Ọlọ́run dùn gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí Kristẹni, Ọlọ́run gan fún rẹ̀ ló máa sọ fún ẹ pé ọmọ tèmi ni eléyìí o, ẹ̀yin ọmọ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Kristẹni o, a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ní láti lépa ìjọba Ọlọ́run, a ní láti ṣe ohun tó tọ́ níwájú Ọlọ́run. So ohun tí mo rí sọ nìyẹn. Tá bá lè tún wo inú ìwé Jòhánù yẹn orí 1 ẹsẹ̀ 4, ó ní nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ẹsẹ̀ 5 wá sọ nípa ìmọ́lẹ̀ náà, ó ní ó sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì borí rẹ̀. Ẹni tó bá sì ń wà nínú ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ilé bí, ó jẹ́ kí ni ó sì wà nínú òkùnkùn, kò tí ì sí nínú kí ni kò sí nínú ìmọ́lẹ̀ rárá. Ọjọ́ tó bá ti yọ̀ǹda ara rẹ̀ fún Kristi, tó náà ń ṣe tán láti tẹ̀lé Olúwa, láti bá rìn, láti bá kú, láti bá jí dìde, ọjọ́ yẹn ló di kí ni ló di ọmọ ìmọ́lẹ̀. Nígbà tó bá dẹ̀ di ọmọ ìmọ́lẹ̀ yẹn, a máa lọ sílé Olúwa bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, a dẹ̀ máa ṣe gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Nínú ohun gbogbo tó máa ń ṣe nínú Ọlọ́run, a máa ṣe kí ni a máa bá wọn ṣe é. Ibẹ̀ yẹn gan náà ti fẹ́ mọ̀ bóyá o ti fẹ́ di ọmọ ìmọ́lẹ̀. Ẹ̀yìn ìgbà yẹn á di àtúnbí, a máa ṣe baptism fún. Nígbà tó bá dẹ̀ ti ṣe baptism fún, ó ti di kí ni ó ti di Kristẹni. Ibẹ̀ gan ni àtúnbí ti ṣe kí ni ó ti wọlé. Tá bá wo inú ìwé Jòhánù yẹn orí 4 ẹsẹ̀ 1, ó ní ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tí à ń pè ní Nikodémù, ìjòyè kan nínú àwọn Júù. Òun náà ni ó tọ̀ Jésù wá ní òru, ó sì wí fún un pé, Rábì, àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ń ṣe, nítorí pé kò sí ẹni tí kò lè ṣe àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Jésù dá ó sì wí fún un pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè wọ ìjọba Ọlọ́run. So ẹ̀yin ọmọ Ọlọ́run, a ní láti di àtúnbí kí a bá lè wọ ìjọba Ọlọ́run. Àtúnbí òun ni kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, gbígbé ìgbé ayé ọ̀tun nínú Kristi Jésù. Ẹ ṣé. Ẹ ṣeun ìyá wa, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ kí ẹ tó béèrè ìbéèrè títí, ẹ jẹ́ kí n kọ́kọ́ pe àkíyèsí ìyá sí kọ̀ọ̀kan kí bàbá ló máa dá yín lóhùn. Ẹ jọ̀ọ́, jẹ́ òrìṣà bíbọ ẹ ó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ ní bàbá ẹ̀jẹ̀ bá wa dá wọn lóhùn. Wọ́n ní òrìṣà bíbọ, wọ́n dárúkọ àwọn nǹkan tí oríṣiríṣi tó jẹ́ wọn náà pè ní ẹlẹ́ṣẹ̀. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n wá sọ̀rọ̀ wípé òrìṣà, àwọn tó ń bọ òrìṣà,
ẹjọ́ ẹ bá wa dá wọn lóhùn jẹ́ òrìṣà bíbọ jẹ́ ẹ̀ṣẹ̀. kò sí ẹ̀ṣẹ̀ kankan nínú òrìṣà bíbọ nítorí irúnmọlẹ̀ ojúgbọ̀tún ìgbàmọlẹ̀ ojúgbòsì Olódùmarè ló ń ṣe gbogbo wọn ń ṣe kò sí ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀. ok ibi tán ti sọ pé ẹ̀ṣẹ̀ ni kì í ṣẹ̀ṣẹ̀ tó bá ṣe ẹ̀ṣẹ̀ kò ní kọ irú ẹ̀ lóde òní Ọlọ́run gan fún alára gan á ti tìtorí bẹ́ẹ̀ gan á ti pa gbogbo ayé rẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ rárá káwo ẹsẹ̀ Ifá kan babaláwo ilé Ọ̀rúnmìlà olùdáfá fún ọ̀kan bí ọmọ Ọ̀rúnmìlà láti ojú nǹkan táwọn ayé ń fẹnu àpò tó fi ń wí tiẹ̀ ẹni kọ́ Ọ̀rúnmìlà rúbọ torí ọmọ ẹ̀ ọ̀kan bí kí l'Ọ̀rúnmìlà rú lẹ́bọ àgbò l'Ọ̀rúnmìlà fi ṣẹbọ nítorí ọmọ rẹ̀ kan ṣoṣo ọ̀kan bí. ìyá wa tó sọ̀rọ̀ nípa ẹ̀sìn Kìrìsìtẹ́nì ṣebí Térà lórúkọ bàbá Abraham ẹ̀sìn ìṣẹ̀ṣe ló ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ni Térà ń ṣe ṣùgbọ́n ìgbà tí Abraham dé ni ló sọ pé òun lè mú tí bàbá ṣe tó fi lọ. ẹ wo ibi tí Olódùmarè Ọlọ́run ọba ti jáde sí Abraham ìgbà tó fẹ́ fi ọmọ kan ṣoṣo tó bí gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn ni o ìṣojú mi tó fẹ́ fi ọmọ ìkan ṣoṣo rúbọ tí Ọlọ́run ọba Olódùmarè gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pé ó sọ fún Abraham pé kó má ṣe fi ọmọ yìí rúbọ fún kó lọ mú pé kó wo ọ̀kan kó wo àpò funfun kó fi lọ ṣe ìrúbọ ṣèbí Abraham ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ fi yé bẹ̀ yẹn ni pé ẹ̀sìn bàbá ẹ tó sọ pé ò lè bá ṣe ó di dandan o nǹkan lọ́lọ́run tọ́ka sí níbẹ̀ tọ́yí tí ò yé àwọn èèyàn. àgbòtọ́run la fi rúbọ lọ́jọ́ tí òun kọ́ ni Abraham fi rúbọ. a ṣe é ṣe fún gbogbo wa. àṣẹ bàbá. wọ́n ní mo ti fẹ́ béèrè gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn kan wà nínú ìmọ́lẹ̀ wà nínú òkè ẹ lè bá wa ìmọ́lẹ̀ náà sí àwọn tó wà nínú ìmọ́lẹ̀ wà nínú. ẹ ṣé mo dúpẹ́ nínú òfin 10 tí Olúwa fún Mósè ó sọ ní ẹsẹ̀ 3 yẹn nínú ìwé Exodus 20 ẹsẹ̀ 3 ó ní ìwọ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. ẹsẹ̀ 4 wá ní ìwọ kò gbọ́dọ̀ ya ère fún ara rẹ tàbí àwòrán ohun kan tí ń bẹ lókè ọ̀run tàbí tí ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ àbí ní ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. nínú òfin yìí t'Olúwa bá wa sọ yìí wípé a kò gbọ́dọ̀ ya èrèkèrè a kò gbọ́dọ̀ forí balẹ̀ fún èrèkèrè kan. ṣe rí ẹni tó bá sì ń ṣe ìbọ̀rìṣà tó ń ṣe ohunkóhun yàtọ̀ sí Ọlọ́run òun là ń pè ní bó ṣì wà nínú òkun. yálà ó ní ohun kan gan tó gbé síwájú ju Ọlọ́run tó dá ẹ sí ayé lọ. ṣòye yín báyìí kò tí ì sí ìmọ́lẹ̀ ń bẹ̀ rán. ìyá jẹ́ ìbéèrè kan lọ́wọ́ yín pẹ̀lú kan tí sọ̀rọ̀ ọ́ kí pé àkíyèsí sí ọ̀kan. èrè tẹ́ ẹ sọ yìí ṣe mọ̀ pé ẹ̀yin Kìrìsìtẹ́nì máa ń ṣe àgbélébùú ẹ máa ń gbé sọ́wọ́ bá lọ sí ṣọ́ọ̀ṣì yẹn dẹ̀ tún máa ń ya àwòrán Jésù. tàdé mọ̀ wípé kò sẹ́ni tí ó mọ bí ojú Jésù ṣe rí. àwọn àwòrán tá a wá ń rí tàwọn yẹn àgbélébùú àti àwòrán Jésù tá à ń rí báwo ló ṣe jẹ́ o. for me o èmi ò ní àgbélébùú kan sí ibì kan just calendar Jésù tẹ́ ẹ̀ ń wò yẹn ẹ mọ̀ pé people are making money bóyá àwọn bóyá wọ́n download ẹ̀ ni àwọn náà wò pé let's make it like this ó ti wà tipẹ́tipẹ́ débi eléyìí gan tán ti fi adé ẹ̀gbọ́n yẹn tán ti fi dé lóró ó ti wà tipẹ́tipẹ́ so ṣe rí ẹ̀yin ò bá wọn lọ́wọ́ sí pé kí wọ́n ya. even though gan wọ́n sọ fún wa let your spirit ìgbàgbọ́ ẹ let your salvation be in your heart. tó bá ń travel ṣé o lè gbé kàlẹ́ndà Jésù kiri ni
àbí cross, most of white garment church they use cross. Wọ́n á máa sọ fún ẹ pé ṣo mọ màlẹ́kà tí wọ́n ti wọ́n kú tán orúkọ tó ń pe màlẹ́kà tó gbé cross yẹn dání. Once you are not in their doctrine, you will know it. As for me, Jesus I'm calling, he answer me anytime I call him. So ohun tèmi lè sọ níbẹ̀ ni pé ká di ìgbàgbọ́ wa mú ṣinṣin nínú Kristi. Ẹ sọ pé ẹ gbàgbọ́ nínú àwọn àwòrán Jésù tó wà níta láti ayébáyé láti ti wá mọ̀ táwọn èèyàn bí máa ń gbàdúrà sí táwọn bí máa tẹ̀sí wọn bẹ́ẹ̀ ẹ nígbàgbọ́ náà. Ṣe rí kàlẹ́ndà tẹ́ ń sọ ìsà tó bá yẹ pé a ṣì yín lójú ẹ̀mí kẹrí bí Jésù gan fúnra ẹ̀ ṣe rí ẹ mọ̀ wípé kàlẹ́ndà tá à ń sọ yìí kákan tiẹ̀ gbé sínú ilé wa ká gbé sílé wa. èèyàn lè rí Jésù báyìí lẹ́ ń sọ ń sìn. Bẹ́ẹ̀ ni o. ṣé èèyàn ẹ ti rí àwọn èèyàn tó ti rí Jésù rí àbẹ́. Èmi fúnra mi mo ti rí o. Èmi fún ara mi tí mi ò bá rí mi ò ní máa sọ. Tó farajọ àwòrán tó wà ta ẹ̀. Exactly. Ó jọ àwòrán tó wà ta ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Ṣé mọ̀ pé àwòrán yẹn tó ń ya tó ṣe fíìmù kan tí gbogbo ayé mọ̀ pé onítíátà actor ni. Ó dàgbọ́n ẹ̀ méjì ni mo rí. Jẹ́ lè ṣàlàyé fún wa bí ẹ ṣe rí kí ló ṣẹlẹ̀ tẹ́ fi rí. Ní 2017 mo wà ní ìjọ bàbá mi Adéògo that was Weeping to Laughter ó wà ní Car Street. Akàntì ẹ̀ mo wà nílé náà lọ́jọ́ yẹn náà ni. So I just have a trance. Lójú ìran yẹn mo wá rí i pé ìgbà yẹn mi rò pé mọ́tò sẹ́yìn náà ṣì jáde rárá. Mo wá rí i pé a wà nínú church lórí ní that trance àwọn ń ṣe prayer nínú church. Mo kàn tiẹ̀ rí àwọn park mọ́tò yẹn sí iwájú church yẹn wọ́n dẹ̀ ṣí ilẹ̀kùn lójú ìran yẹn. That Jesus we are talking about ó gbé crown yẹn bí eléyìí ló ṣe dàbí gold tó ń shine. So ó dẹ̀ bí aṣọ ìgúnwọ̀ ẹ̀ bó ṣe ń wọ́lẹ̀ àwọn méjì kan wà lọ́wọ́ ọ̀tún èèyàn kan wà lọ́wọ́ òsì àárín lòun fún rẹ̀ wà wọ́n dẹ̀ ṣe wọlé nì. Trance ojú ìran dream is a trance. So ọjọ́ tá à ń sọ èmi rò pé mo sùn wọ́ra ó dẹ̀ wọlé. What he told us that day is that I'm coming soon. Jésù sọ fún yín pé mo ń bọ̀. Ìdáṣẹ́ mi nìkan lájọ wà nínú program yẹn lójú wọn. Nínú àlá àbẹ̀wò trance. Inú trance ni sí. In trance. Ṣeun. The second one that was 2 years ago. Nígbà tí mo ń pray náà ni mo kàn tiẹ̀ his holy face and I see with the Adéẹ̀gún yẹn. Ṣe rí bí wọ́n ṣe ń ṣòro ẹ̀ lójú fíìmù yẹn pé ẹ̀jẹ̀ yẹn kan tó exactly. Kò sí nǹkan tó fi yàtọ̀. Ẹ ṣeun bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ sí ọ̀rọ̀ yìí. tí ìyá wa ń sọ yìí. Àbí sáwọn bàbá náà ti bá sí bàbá àwọn mìíràn pàdé náà lójú àlárí ṣé bí àwọn. Àbí ṣé àwa ọ̀run ṣe lè bá ojú bàbá wa. ìyá wa kú díẹ̀ káàtó sí àlàyé tó ń ṣe. Tó bá jẹ́ wípé wọ́n sọ pé wọ́n rí ẹni tó àti pé ó fara sí ẹnìkan ó lè lálàá kó rí pásítọ̀ inú church wòlíì inú church yẹn. Yes ó possible ṣùgbọ́n pé ó rí pé ìṣe bẹ́ẹ̀ o ní tiwa báyìí tí Ọ̀rúnmìlà bá ti fẹ́ sọ tó bá ti ń bọ̀ tó fẹ́ ṣàlàyé òkúdúró ọ̀rọ̀ fún akápò ẹ̀ bí ò tiẹ̀ dáfá ó lè fara sí akápò ẹ̀ kan tó ti dàgbà láti wá ṣàlàyé fún un ó lè fara sí ọ̀kan nínú akápò ẹ̀ tí ìwọ gan mọ̀ rí wá ṣàlàyé ọ̀rọ̀ tàbí tó o mọ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé kò ń fúnra. Yes. Yeah. Ó fẹ́ farajọ wípé tó ń tẹ́ ń rò lọ́kàn. No. Lẹ rí. Most of some àìmọye nǹkan tó lọ́run máa ń fi wọ̀n wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ṣé o rí ọjọ́ tá à ń sọ yìí? I'm in a dream and we are calling a dream in Bible theology trance. So it's not
kó o sùn kó o lálàá ìran la máa ń pè é. ìyá wa ṣe mọ̀ pé. bí eléyìí ló ṣe gbé bí eléyìí ìran yẹn wá sísàlẹ̀ because o ò lè rí ojú Olúwa. ajẹ́pẹ́ gbàgbọ́ wípé àwòrán tó wà tà yẹn. pé àwòrán kan náà ní Jésù. ṣe pé tọkílíkà ìyá bá ẹ mọ̀ pé. lẹ́mi tẹ́yìn bó ṣe wà yẹn tí bá sọ fún yín èèyàn pupa ni ẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti rí. ẹni fọ́tò tí ó wà ń ta ẹlẹ́yìí ó bá wọn gbé sí. tẹ́bá wo orí ayá mi ó wà nílé mi o ó wà even though gan mi ò tí ì ra picture ẹ̀ rárá pé mo kàn tiẹ̀ sọ pé kàlẹ́ńdà ara ẹ̀ ni mo. ṣe mọ̀ pé picture yẹn lè wà chọ́ọ̀chì yìí. chọ́ọ̀chì kì í ní picture Jesus chọ́ọ̀chì wa you can only have a decoration ó tán. bọ ibùlẹ̀ tí wàá rí tó jẹ́ pé that same picture ẹ wá fi ríran yẹn tẹ́tí ẹ̀ kó kóun lẹ̀. nígbà téèyàn appear sí mi tó ní I am. sọ fún yín. yes. ẹgbẹ́ èdè yín mo ń ṣe èdè òyìnbó bó ṣe wá jẹ́ òyìnbó ni o Jésù fi sọ̀rọ̀ fún yín. ó máa ṣe ẹgbẹ́ Yorùbá bẹ́ẹ̀ yẹn bá yín sọ̀rọ̀ tó mọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ òyìnbó. ṣé lè tọ́ ó lè sọ Yorùbá o ó jẹ́ if you are Igbo he will talk to you in Igbo because Jesus is everywhere. ẹni o sọ pé ẹ̀mí bọ́ọ̀rọ̀ tó ń sọ sí yín létí ní chọ́ọ̀chì yìí ó bọ̀ pọ̀ ọmọ Yorùbá ni wáyé tí ò ṣe wá pẹ̀lú Yorùbá. kò séèyàn tó sọ̀rọ̀ sí mi ní ọ̀rọ̀ wo náà sọ. ẹ má bínú ẹ tún sọ̀rọ̀ pẹ̀lẹ́pọ̀ ẹ ní nígbà tí kí lorúkọ ẹ Ajayi Crowther tó tú Bíbélì tó translate ẹ ní inú ẹ̀mí ni kò yẹ kó lágbára náà. Okay, if you want to translate English, do you know that this Bible that you are reading is a spirit, you must be in a spirit. ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ lọ́rọ̀ Bible yìí ẹ jẹ́ kí bàbá ìjọ tẹ́ bá wa ní nǹkan tẹ́ lè bá wa sọ sínú àwọn bá ṣe ń sọ̀rọ̀ yìí. kódà ọ̀rọ̀ kan jẹyọ látẹnu ìyá wa lẹ́ẹ̀kan pé aláṣòfò yíwá pé nínú ẹ́tísódù pé. a máa yẹ forí balẹ̀ bẹ̀rẹ̀ kẹrin. inú ìjọ ńkọ́ ó wà ní pẹpẹ tó ń ṣe sí church yẹn ṣèbí wọ́n dọ́nà sí lára wọ́n ya bí ẹ̀yà bí èèyàn tó ká ẹsẹ̀ kan rọ̀ tó ní ìyẹ́ lápá kódà lóòótọ́ ni. decoration. ẹ sáà ní sùúrù lẹ́yìn kódà gan lẹ́nu ọ̀nà lẹ̀kùn ká tó wọnú church ó wà. ìgbà míì wọ́n máa ya áńgẹ́lì tó dé wọ́n á yà sára ilẹ̀kùn. àwọn Anglican church ni most ṣe even though nowadays they are not doing like that again. ìgbà sẹ́ni náà ni wọ́n kọ́ ìgbà yẹn ni wọ́n. èmi kọ́ my own is different from their own. ìgbà tẹ́ ẹ ṣe rí mọ̀ pé ọ̀rọ̀ yìí ń tàbùkù bá yín lẹ́sẹ̀ wá ń yí láti ilẹ̀ wá ló ti wà bẹ́ẹ̀. ẹ tún wo ẹ̀sìn tó ń sọ yìí o wọ́n ka ibìkan nínú Genesis èyí tí mo gbọ́ chapter 3 wọ́n ní Ọlọ́run dá Ádámù àti Éfà bẹ́ẹ̀ kọ́ wọ́n bí ọmọ méjì Káínì àti Ébẹ́lì wọ́n ní kí wọ́n ṣègbébọ̀ sí Ọlọ́run Ébẹ́lì ló Ọlọ́run gbà kò gba ti Káínì lu Ébẹ́lì pa nínú ẹsẹ̀ kan náà láti kọ́ lọ́tí mọ́ ká o wọ́n máa ń gẹ́gẹ́ bí ẹnìkan Káínì sì mọ aya rẹ̀ ó sì lóyún ó sì bí Énọ́kù bí Énọ́dù nínú àwọn mẹ́ta tó wà nínú ọgbà Édẹ́nì gbà yẹn ibo ni Káínì ti díyàwó ẹjọ́ ẹ fi ìmọ́lẹ̀ sí àwọn mẹ́ta ló wà nínú ọgbà Édẹ́nì o wọn ò pé mẹ́rin o ibo ló ti díyàwó ẹ tọ̀mọ́lẹ̀ síbi tí Káínì ti díyàwó tó fẹ́ tó sáré lóyún. ẹ ṣeun ìyá ẹ bá wa tọ̀mọ́lẹ̀ sẹ́ni ẹ ṣí báìbù yín kò sí ọ̀nà lórí ètò wa yìí kó tó di pé ìyá máa dáwọ́ ṣẹ́ẹ̀tì ẹ ti ṣe tán. mo ti ṣe tán ṣe rí nínú ìwé Genesis orí 4 yẹn ẹsẹ̀ 17 ó ní Káínì sì mọ aya rẹ̀ ó sì lóyún ó sì bí Énọ́kù ó sì tẹ ìlú kan dó ó sì sọ orúkọ ìlú náà ní Énọ́kù bí orúkọ ọmọ rẹ̀ ọkùnrin. tó tẹ máa ń sọ̀rọ̀ nǹkan tẹ́ sọ ni pé ibo ni Káínì ti ṣe kí ni o tó ti fẹ́ yìí tó ti ní ìyàwó. nínú nǹkan tẹ́ ẹ kà yìí o. bẹ́ẹ̀ ó ti mọ aya ó ti lóyún kó tó lọ tẹ ìlú kan tó. ibi kan ló ti ní. ó ní ilẹ̀ Nódì ó ní Káínì sì jáde lọ kúrò níwájú Olúwa ó sì jókòó ní ilẹ̀ Nódì ní ìhà ìlà oòrùn Édẹ́nì. ẹ rí ọ̀rọ̀ yìí. ẹ̀kọ́ àwọn mẹ́ta ló wà nínú
ọgbà idẹ Dẹ́nì ìgbóni ti rí. ó wá ń rìn lọ síbi kan ṣọ́nà mélòó dá àwọn yẹn síbẹ̀. ṣé gbogbo jẹ́ mọ̀ pé ìlú mi nìyẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ Ídẹ́nì. ìyá wa kò sí ọ̀rọ̀ náà là ń sọ yìí. ìyá wa kò sí kìsẹ́yìn tó sì lọ́rọ̀ sọ tẹ́lẹ̀ yìí o a sọ pé kò rí bẹ́ẹ̀. kò sí ìlú tí Ọlọ́run ti dájú ọgbà Ídẹ́nì. Ó ní ní ìlà oòrùn ìlà oòrùn. Ọlọ́run náà ló dá àwọn yẹn. ṣebí ìgbà tí Olúwa lé Ádámù àti Éfà tó lé wọn jáde yẹn ó fi áńgẹ́lì kérúbù ó fi sí ẹnu ọ̀nà ẹgbẹ́ ẹ̀ wọ́n dẹ̀ tọ́ ọ lọ. Ọgbà ibẹ̀ náà náà tẹ̀dó. àròkọ nǹkan tó ń pè lárúkọ ni. àròkọ ni ẹ jẹ́ kí n sọ fún mi jẹ́ àròkọ fún yín ìgbẹ́ tí bàbá sọ ẹ jẹ́ kí n sọ fún yín jẹ́ àròkọ fún yín. literature. ṣe é kọ́ literature nípa ẹ̀yìn ẹ̀ tí ẹ̀ mọ̀wé débẹ̀ kẹrí ìyá. mo ń gbọ́ yín. báìbù tó wà lọ́wọ́ yín tó bá tẹ bá lọ mọ ìtumọ̀ báìbù collection of books náà pé oríṣiríṣi ìwé tí wọ́n kó jọ tẹ bá wù dáadáa ẹ rí i pé oríṣiríṣi àwọn èèyàn ló kọ báìbù ẹ máa mọ àwọn tó gbogbo àwọn tó books of John gospel of gbogbo the book of gospel. àwọn tó kọ báìbù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tẹ bá dẹ̀ wọ báìbù yẹn rí i pé èèyàn ló kọ ibi tí wọ́n ti sọ wípé Jésù sọ ibẹ̀ ni wọ́n kùn ní pupa ó wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ bí tó sọ pé Jésù ń sọ ìyẹn ni wípé ẹnìkan ló ń sọ ọ̀rọ̀ tó ń kọ sílẹ̀ ṣùgbọ́n tẹ̀yìn bá fẹ́ gbé ẹ ní Ọlọ́run ẹ ní ọ̀rọ̀ Ọlọ́run ní ẹjọ́ bá ṣàlàyé ẹ báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tó jẹ́ pé èèyàn ló kọ́. Ohun tó ń sọ ni okay, for example we are here to answer a question when we left here nǹkan bí eléyìí ni evangelist àbí ìyàwó ilé yẹn sọ ṣe mọ̀ pé it's like a tutor wọ́n ṣe kí ni tó ń kọ sílẹ̀. ibo làwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ibo náà ti rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọ́n kọ sílẹ̀ ibo ni wọ́n ti rí ọ̀rọ̀ tí wọ́n ń kọ sílẹ̀ yẹn. ṣe pé bàbá sọ̀rọ̀ nípa àròkọ tí ò bá ń ṣe àròkọ ẹ sọ fún wa ibi tí wọ́n ti rí àwọn ọ̀rọ̀ yẹn. ẹ ṣe rí nígbà tí Jésù tàbí nígbà tó ń sọ̀rọ̀ nípa Bíbélì yìí ṣe rí bọ́n ṣe ń gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn èèyàn kan ló ń kọ́ wọ́n dẹ̀ ṣe ń kọ́ báyìí náà ń ràǹpù ẹ̀ tó ń fi sí synagogue. èèyàn kan ló ń kọ́ bẹ́ẹ̀ èèyàn tí yémi mi ti gbọ́ yẹn rí o. talẹ́ ni yẹn. ẹlẹ́nìkan ló ń kọ́. ẹni ẹ máa lórúkọ ó wà ní báìbù náà pé orúkọ ẹni báyìí. ó ní orúkọ àwọn kọ̀ọ̀kan wà tán ní orúkọ ṣùgbọ́n báìbù ò list wọn. wọ́n list wọn bóyá tá a bá padà wá àti sáàṣì fún ó láwọn tó kọ báìbù yẹn wọ́n wá ń jù sí àwọn tó Matthew. wọ́n keep ẹ̀ ní so ìgbà tí Jésù wá kú torí àná àwọn òwe kan wọ́n máa ń sọ pé lẹ́yìn ikú Jésù Kristi AD kan tó bí Jésù so òun ni àwọn Old Testament yìí ti wáyé. ẹ ṣe ìyá wa ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lọ́dọ̀ tiwa wá sọ wípé èṣù wa òun ṣe Sátánì àwa gbàgbọ́ wípé èṣù wa òjíṣẹ́ ló jẹ́ kí ló wá fà á tí ẹ fi wá ń sọ̀rọ̀ nípa èṣù nínú ìjọ yín ní ọ̀nà tí ò tọ́. ok tàbí máa ń sọ̀rọ̀ nípa èṣù. ẹ ní ọmọ èṣù ẹ wá ní ọmọ Ọlọ́run dá èmi rèé o ọmọ èṣù dá èmi rèé o ọmọ èṣù lèmi báyìí. you can't judge. ọmọ èṣù ni èmi. báwo lẹ ṣe jẹ́ ọmọ èṣù. ọmọ èṣù ni mí nítorí èṣù jẹ́ ìkan lára àwọn òrìṣà wa nílẹ̀ Yorùbá ló dẹ̀ jẹ́ tabadẹ̀ tó pé àwọn wo ni Ọlọ́run rán sí wa èṣù wà lára wọn ọmọ èṣù ni wá bẹ́ẹ̀ yìí náà ṣe wáyé náà ọmọ Yorùbá ṣe jẹ́ ọmọ Yorùbá kò yẹ kẹ́ ẹ sọ pé èṣù ló ṣe èèyàn dáadáa ẹ bá wa sọ ìdí tí ẹ fi máa ń pe èṣù ní Sátánì ẹ bá wa sọ fún wa ẹ jọ̀ọ́. Praise the Lord. nǹkan tèmi rí nípa Sátánì ṣe rí. ẹ kọ́kọ́ bá wa dá lóhùn jẹ́ èṣù yìí yóò jẹ́ Sátánì. èṣù tó à ń sọ ẹ náà. nínú Báíbù yín ẹ ṣàlàyé ẹ nígbà tí Ọlọ́run fẹ́ mọ èèyàn wọ́n wá ní pé kán lọ bu yẹ̀pẹ̀ wá àbí báwo ni ẹ bá ṣẹlẹ̀ sọ ẹ̀tọ́ fún wa wọ́n ní kó wá tẹríba kò wá tẹríba ṣé èṣù ilẹ̀ wa ẹ̀ ń tọ́ka sí ni àbí èṣù mi.
ṣe rí bó ṣe yé mi sí o nínú bíbélì tá a bá wo ní ìwé àìsáyà yẹn orí 14. Ó sọ̀rọ̀ nípa bí a ṣe lé Sátánì wá sí ayé. Ṣe rí èṣù tá à ń sọ yìí ó ní ọ̀gá akọrin ní ìjọba ọ̀run. èṣù ṣé ti ilẹ̀ Yorùbá lẹ̀ ń sọ èṣù yẹn mo fẹ́ ká gbé yẹ̀wò dáadáa ìjẹ́ èṣù wa ṣéṣù kan náà sì ni. Èṣù kan náà sì ni àwọn ọmọ ó ní àwọn ọmọ iṣẹ́. So èṣù tá à ń sọ yìí ó jẹ́ akọrin ní ìjọba ní ọ̀run. Ó ń kọrin gbọ́n ìgbéraga tó náà ń fẹ́ kí ìtẹ́ tòun kó ju ti Jésù lọ. Ṣó ṣeé ṣe ni nǹkan tó lé Sátánì wá sínú ayé nìyẹn. So Jésù àbí Ádámù. Èṣù. Abáwo ní ìwé Àìsáyà orí 14 yẹn ẹsẹ̀ 6 ó ní ẹni tó fi ìbínú lu àwọn ènìyàn láì dáwọ́ dúró, ẹni tó sì fi ìbínú ṣe àkóso àwọn orílẹ̀-èdè ni à ń ṣe inúnibíni sí láì dẹ́kun. So Sátánì bó ṣe wá sínú ayé. Mo fẹ́ dáhùn ní wípé jẹ́ èṣù yìí ṣe pé àwa tá a jẹ́ tá a tẹ̀lé ìṣẹ̀ṣe àwa ti sọ wípé èṣù yìí kò ní Sátánì. Ìtàn tẹ́ ń sọ ìtàn inú Báíbù kò ní kankan ṣe pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ bèèrè. Kò ní kankan ṣe pẹ̀lú bí ayé wa ní ilẹ̀ káàrọ̀ òjíire. Ṣé ẹ ti gbà wípé èṣù yìí kò ń ṣe òun kọ́ ní Sátánì? Ṣé ẹ ti gbà bẹ́ẹ̀? Ṣé ẹ ti gbà láti sọ wípé tó bá pé ọmọ èṣù nípa ọ̀wá yìí lọ́mọ èṣù? Ṣé ẹ ti gbà pé èṣù kì í ṣe Sátánì tó wà ní Báíbù yìí? Bí ogun ṣe wà ní èṣù náà wà èèyàn bàbá àwọn tí ẹ gba ogun wọn gan wọn gba ogun wọn tí wàá jẹ Sátánì tí yíyẹn kì í ṣe pé òun lè sùn ṣẹ́yìn gbàgbọ́ pé Sátánì náà lè sùn. Ìkọ̀ọ̀kan ni méjèèjì. Báwo ni ó ṣe jẹ́ bẹ́ẹ̀ tí àwọn ará Ísírẹ́lì wá sọ ìtàn èṣù wa ní bíbá yìí nìkan pé tí wọ́n ṣe sọ ìtàn àwọn òrìṣà míì nínú Báíbù? Wọ́n sọ ìtàn òkú. Èṣù. Kí lè ṣù ṣe fún wọn? Kí lè ṣù ṣe pé èṣù tó ṣe jẹ́ ètò ìdọ́gẹ̀lẹ̀ wá dùn pẹ̀lú lórí. Wọ́n ní èṣù, wọ́n ní onílé oríta. Ẹ ṣeun ẹ bá a kí. Ó jẹ́ ẹ̀mí ni, is a spirit. Ṣé orí kì ẹ̀ wọ́n ṣe kí ẹ olórí oríta? Ṣé ìdílé fi sọ wípé òun ló wà nù? Ṣé wọ́n kọ́ sínú Báíbù pé is a spirit? Ẹ máa gbogbo àwọn òrìṣà wa ló ti di spirit. Ṣé wọ́n kọ́ sínú Báíbù wípé oríta onílé oríta ni èṣù? Ṣé wọ́n kọ́ síbẹ̀? Wọ́n kọ́ sínú Bíbélì pé onílé oríta, ṣùgbọ́n oríkì ẹ̀ táwọn èèyàn máa ń kí pé bẹ́ẹ̀ yóò romi nílé fẹ̀jẹ̀ wẹ̀ mí o. I don't know what about that, but nǹkan tèmi mọ̀ ni pé Sátánì is a spirit. Bàbá ló máa dáhùn wọ́n nítorí pé. Ṣé rí èṣù yẹn is a spirit, right? Bó ṣe yé mi sí. Ló dẹ̀ jẹ́ pé ó máa ń mú kì í fẹ́ kí ìrẹ́pọ̀ kó wà níbi gbogbo àfi wàhálà. Kò dẹ̀ kì í fẹ́ gbọ́ orúkọ Jésù yìí, kì í fẹ́ gbọ́ sétí. Torí pé ó gbà wípé láti ọ̀dọ̀ òun o wípé òun ni wọ́n gbé gbogbo ilé ayé fún, wípé òun lòún ṣàkóso gbogbo ilé ayé tá à ń sọ yìí. Bàbá ń wo ìgbà gan tí Jésù wà yìí, orí Jésù tèmi ni èmi ò mọ̀ nípa èṣù tèmi. So tá bá sọ̀rọ̀ nígbà tí Jésù lọ gba àwẹ̀ 40 ọjọ́ àti 40 òru, nígbà tó parí àwẹ̀ yẹn Sátánì wá dánwò. So Sátánì tá à ń sọ yìí ó jẹ́ bí irinṣẹ́ fún àwọn onígbàgbọ́ tán bá ti kù díẹ̀ káàtó tán dúró nínú Kristi. So a máa lo Sátánì láti máa pọ́n wọn lójú láti lè padà sí ọ̀dọ̀ Jésù. So bó ṣe yé mi fún mi. Ìyá tàbátà sọ ni wípé a ní ìtàn tẹ́ ẹ̀ sọ yìí Sátánì lẹ́ sọ yìí pé kò ń ṣe èṣù. Tó ẹ jẹ́ kí bàbá bá wa sọ̀rọ̀, bàbá ẹ̀jọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní èṣù, wọ́n ní onílé oríta, wọ́n ní onílé oríta ni èṣù jẹ́. Wọ́n tún fẹ́ máa kì wípé òdomi nílé fẹ̀jẹ̀ wẹ̀. Ẹ̀jọ̀ ẹ bá wa dá ìyá lóhùn. Èṣù yìí jẹ́ òní Sátánì. Rárá o, ti Sátánì tí wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀, àwa ò mọ̀ ń pa ẹ̀. Èṣù ń jẹ́. Ibi tẹ́ ẹ ti mọ̀ pé àwọn fúnra ara wọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tó ń sọ yìí, àwọn fúnra ara wọn wọ́n kọ̀ dá ẹ̀sìn tí wọ́n ṣe lọ́tọ̀ ni. Èṣù lèṣù ń jẹ́.
èṣù lórúkọ méjì èṣù náà ló jẹ́. ní ìṣojú èṣù ọba dára ni ọlọ́run olódùmarè ṣe ṣẹ̀dá ọmọ aráyé. kódà kò sí ibikíbi tí èèyàn bá ti wà tó ń bára ṣe nǹkan àṣeyẹ kódà gan ọlọ́run gan fúnra ara ẹ̀ gan mọ̀ pé èṣù nígbàkejì. yes. bẹ́ẹ̀ ni ẹ má bínú mo máa tún gbọ́ pé fáì pé èṣù pé méjì nílẹ̀ Yorùbá pé ìkan wà èṣù ọ̀dàrà èṣù míì tún wà mi ò mọ̀. rárá o èṣù kan òun ni o èṣù kan ṣoṣo òun ni èṣù tá a sọ̀rọ̀ nípa yìí kì í ṣe èṣù tó burú rárá nítorí kí ni Ifá kan ní ìdí méjì àwòlé alára ìdí méjì àwò igi jùlù ìtìpàtì ilẹ̀ ọwọ́ àrọ̀gún aga wọ́n dé fákẹ́rà ìdè ìdó níbi kan sọkún àrẹ̀mú lọ́rọ̀ ọmọ bí kan mọ́ òsùn lè kiri gbígbẹ́ ọba mú èjì kan ta lọ́dọ̀ babaláwo kò kẹ́kọ̀ọ́ jẹ́ báwo ṣe lè kọ́ ọ̀yà rúbọ̀ ọ̀ka àwọn ẹbọ sí wọn lọ́tún lọ́sì ọ̀yà rúbọ̀ ọ̀hún ọgbẹ́rún ẹbọ ọ̀dọ̀dọ̀ ọ̀yà gbẹ̀kẹ̀ṣù àṣẹ̀wá àṣẹ̀bọ̀ àwọn obìnrin òde ìdó wọ́n bẹ̀rẹ̀ sí nínú oyún wọ́n lè yẹn ọmọ àtọ̀gan nígbà yẹn àtọ̀gbọ́ ẹ mọ́kùnrin nídìí kò sátọ̀ lédi ọkùnrin mọ́ àtọkùnrin máa yí padà o obìnrin wọn bẹ̀rẹ̀ sí lóyún wọ́n bẹ̀rẹ̀ sí bímọ lónà rí ijó àyọ̀nà wa yọ̀ wọ́n yà ní kótó wọ́n mú ní kọ́ wọ́n ti èrò epo èrò ọ̀fà òtítì yaba lé jẹ̀bútú ọmọ làwá wà ṣé èṣù jẹ́ ó jẹ́ òṣè tó burú ló ṣe wọ ẹmọ rẹ fún wọn gbé ló ṣe sọ ọkùnrin tí ò látọ̀ tó fi látọ̀ àwọn lọ́gbọ̀n bíi tán Sátánì ti wọn ìyẹn èṣù tá a mọ̀ sí èṣù kì í ṣe lè táwọn kìrìsìtẹ́nì sọ pé wọ́n ń pè ní kódà wọn lè máa gbàdúrà kan ní kí tèṣù má kúrò wọn kọ́kọ́ ní kí tèṣù kan kúrò. èṣù bàbá yá ẹ̀jọ̀ ìjẹ́ ká wá fẹ́ béèrè ìbéèrè ilé ìlọ́wọ́ yìí náà báyìí pé ẹ ti gbà wípé èṣù ń ṣe Sátánì ẹ ti gbà bẹ́ẹ̀ yá. pé èṣù kì í ṣe Sátánì. bẹ́ẹ̀ ṣe ti gbà bẹ́ẹ̀. ìkọ̀kan ni méjèèjì àti Sátánì àti èṣù orúkọ kan náà ni wọ́n ń jẹ́. báwo ni ẹ ṣe mọ̀ pé orúkọ kan ni wọ́n ń jẹ́ nígbà tó jẹ́ pé èṣù ni àwa ń pe òrìṣà wa níbí báyìí lẹ́yìn wá sọ pé orúkọ kan àwọn tó mú ẹ̀sìn yẹn wá wọn sọ pé orúkọ kan ṣe pé sọ Àjàyí Crowther lẹ́ẹ̀kan yẹn ṣe pé Bishop Àjàyí Crowther ló yí bíbélì. ìgbà tí òun mọ ọkọ tó máa pe Sátánì ó kàn wá wò pé ṣe bí wọn bá ti sọ̀rọ̀ nípa àròkọ lónìí ẹ̀yin fi pè é léṣù. wọn bá ti sọ̀rọ̀ nípa àròkọ lónìí o lórí tí Bishop Àjàyí Crowther ṣe wá sọ̀rọ̀ nípa àwọn ọ̀dà òrìṣà míì pé ókè o ìkọ ẹni tó dárúkọ nínú Báíbù báyìí òun ni Ṣàngó ẹni dárúkọ nínú báyìí òun ni Ògún ó ṣe wá jẹ́ èṣù ìkan náà lè wá mú nínú àwọn olóríṣà tẹ wá pè ní Sátánì. wọ́n àfikún ṣẹlẹ̀ mọ̀ pé kí Samuel Àjàyí Crowther kó tó di pé ó change ìdílé ṣe mọ̀ pé everything nípa Yorùbá nípa àwọn òrìṣà wa nílẹ̀ Yorùbá ṣe mọ̀ pé ó ti wà tó ìgbà tó máa translate yẹ ló kọ̀ fún Sátánì yẹn ní èṣù yẹn wọ́n tí mo fẹ́ kẹ́ understand yẹn tó òun kọ̀ nígbà tí ó ti pé kò orúkọ tó máa fún àwọn ọ̀fọ̀n ló fi fún ní èṣù wọn sí àwọn yẹn ti wà before kó tó di pé wọ́n translate Bible sí kìíní ìṣẹ̀ṣe wa ti wà kó tó di pé wọ́n translate. ṣe rí orúkọ Jésù tá à ń dárúkọ ẹ mọ̀ pé Jésù 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 tó bá ti yọ J kúrò mẹ́ ó máa kú kí ni á kú èṣù. lọ́yà gbọ́dọ̀ bá fẹ́ dáhùn. mo rí ọ̀rọ̀ pé á kú èṣù tí mo ìsọ̀rọ̀ yẹn lẹ́nu tó mẹ́ta ìgbà tọ́ba kí nìdí tó fi jẹ́ ìyẹn sí ẹ̀yẹ tó fi pé àwọn mọ̀ pé ìṣe èṣù tó ń sọ pé kì í ṣe èṣù tó ṣe fọwọ́ rẹ́ sẹ́yìn. tó fẹ́ àfikún ọ̀rọ̀ mi níbi tí mò ń kà lọ yẹn nínú ìwé àìsáyà tó rẹ̀ ti sọ pé àròkọ ni bíbélì bó tilẹ̀ jẹ́ àròkọ bó ti wà yìí ìmísí Ọlọ́run náà fi kọ inspiration. mo rí lẹ́nujọ́ mẹ́ta nígbà tá a fẹ́ ṣe ìdánwò táyé ya 2 wa ní ẹnujọ́ mẹ́ta kíní tán fún mi growth lára àwọn handout mi
gbogbo ẹgbẹ́ mi máa ń round out, mi ò lówó torí a pè mí síṣẹ́ olúwa, ẹ̀yin ènìyàn náà lẹ́ ràn mí lọ́wọ́ nígboro. Wàá gbọ́ mà fún irọ́ ló ń pa, mo mọ̀ pé òun èṣù nìyẹn àbó òun ènìyàn. ẹ tún ti sọ̀rọ̀ ìṣúwà o. Mo rọra lọ, inú ènìyàn lèṣù ń gbé bàbá. Ẹ lè rí èṣù lójú. Inú èmi báyìí èṣù wà nínú mi. Ẹ lè rí èṣù lójú korojú báyìí. Bó ṣe wà yìí báyìí èmi nífẹ̀ẹ́ èṣù. Ẹgbẹ́ ẹ sọ pé inú èèyàn ni èṣù ń gbé. Ṣé tẹ bá sọ wípé inú èèyàn ni èṣù ń gbé yẹn ṣé níta burú ni àbí ní ti dáadáa? Ẹ ṣe rí èṣù tá à ń sọ ẹ sà, odidi ẹ̀mí ni. Kódà gan tó bá wọnú ayé ọmọ kékeré, a máa dàrin àjò ayé rẹ̀ rú ni. Mo náà ṣe ni pé kẹ́ máa fi tèṣù síwájú. Wọ́n á ní ká kọ́kọ́ fi tọlọ́run síwájú. Ẹ̀yà ẹ máa gbọ́ wa. Ṣé rí nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ìmọ̀ tí àwa ti ẹ̀kọ́ ta ti ń kọ́ nínú ìgbáyé wa tó jẹ́ ìṣẹ̀ṣe wa, a ti rí wípé Olúwa Ọlọ́run tẹ̀ ń pè ní Olúwa lọ́dọ̀ yín, àwọn á pè ní Olódùmarè. Olódùmarè ti dá ilé ayé, ó dá dúdú, ó dá pupa, ó dá búburú, ó tún dá dáadáa. Tí àwọn méjì bá para tẹ́rí dúdú àti rere, àmì búburú àti rere, wọ́n máa ń ṣiṣẹ́ papọ̀. Oyè yín ìyá èṣù gẹ́gẹ́ bí àwọn babaláwo wa ṣe sọ fún wa, ẹ gbúdọ̀ máa fi tẹ́ bá fún ẹni òrìṣà ní oúnjẹ, ẹ gbúdọ̀ rántí èṣù sí. Ẹjọ́ yìí bàbá ẹ bá wa ṣànà ní ẹ̀yìn bẹ́ẹ̀ mi bá wa sọ. Ipò wo ni èṣù wà nínú àwọn òrìṣà wa? Mo ti fẹ́ ló bá lẹ́ẹ̀kan. Mo lé èṣù gan-an, mo ní ibi kejì, gbákejì gan-an ní èṣù Ọbàtálá. Nítorí ìṣojú èṣù ni Olódùmarè ṣe ṣẹ̀dá aráyé. Òun gan ni gbákejì. Èṣù sì nípò gan, kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Kò sí nǹkan kíkan tí ẹ̀dá alààyè bá ti fẹ́ ṣe tí ò ní fún èṣù ní tiẹ̀. Bẹ́ẹ̀ bá fún èṣù, tí ò bá fún èṣù ní tiẹ̀, àwọn olúwa ẹ̀ ṣe ń kọ lẹ́tà sí kinní kan. Ẹ ṣeun. Ṣé ẹ ti rán ọkùnrin lórí tẹ̀ ṣọwọ́ báyìí? Àná mo fẹ́ sọ̀rọ̀ fún àfikún nínú ìwé Àìsáyà yẹn orí 14 ẹsẹ̀ 12. Wọ́n ní báwo ni ìwọ ti ṣe ṣubú láti ọ̀run wá, ìwọ Lúsíférì ìràwọ̀ òwúrọ̀? Báwo ni a ti ṣe kí ọ lulẹ̀, ìwọ tí o ṣe àwọn orílẹ̀-èdè ní apá? Nítorí ìwọ ti wí ní ọkàn rẹ pé èmi ò gòkè lọ sí ọ̀run, èmi ò gbé ìtẹ́ mi ga kọjá ìràwọ̀ Ọlọ́run, èmi ò sì jókòó lórí òkè ìjọ ènìyàn ní ìhà àríwá, èmi ò sì gòkè kọjá gíga àwọsánmọ̀, èmi ò sì dàbí ọ̀gá ògo jùlọ. Èṣù ló ń sọ bíbí nípa ìgbéraga Lúsíférì. Ó sọ̀rọ̀ nípa Lúsíférì, èṣù, Sátánì, orúkọ kan ni. Tá bá wo nínú ìwé Jóòbù yẹn, ẹ máa gbọ́ ò, tá bá wo nínú ìwé Jóòbù yẹn orí 1 yẹn, ó sọ̀rọ̀ nípa ọkùnrin kan tá à ń pè ní Jóòbù. Ó dẹ̀ sọ nínú ẹsẹ̀ 6, ó ní ìjẹ́ ó di ọjọ́ kan nígbà tí àwọn ọmọ Ọlọ́run péjọ. Ẹsẹ̀ 7 ó ní Olúwa sì bi Sátánì wípé níbo ni ìwọ wà? Ẹ rí i pé Sátánì ló pe báyìí. Nínú Old Testament nìyẹn, nínú ìwé Job. Nígbà tá a tún máa dé ní ìwé Àìsáyà, ó sọ̀rọ̀ nípa Lúsíférì ìràwọ̀ òwúrọ̀. Ṣé lórúkọ tá à ń sọ yìí ìkan náà ni? Ṣé mọ̀ pé Sátánì òun ni Satan? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ gbọ́ mi ń sìn? Èṣù yẹn èwo ló farajọ èṣù nínú gbogbo àwọn orúkọ tẹ́ fi ń gbé Sátánì nínú Báíbù? Nínú gbogbo àwọn ọ̀rọ̀ yìí báyìí, orúkọ kan náà ṣe ni, ṣùgbọ́n a fún ní orúkọ. A bá wo nínú ìwé Ìfihàn, ó sọ̀rọ̀ nípa dragoni láéláé ni. Dragoni láéláé ni, èyí tí ń ṣe èṣù. Kò síbi tó kọ èṣù sí ní Báíbù yìí. Ìkan ní gbogbo ẹ̀. Orúkọ ẹ̀ ló pọ̀. Ibi tẹ́yìn tí ń gẹ̀ẹ́tì ẹ̀rọ ń gbé pé orúkọ ẹ̀ pọ̀, bọ̀ ẹni tó translate Bible ló fi dàbí pé ẹ fi ń pè léṣù. Tó bá jẹ́ bíi pé bọ́ọ̀ translate Bible, wọ́n pè ní Yunusa, òye yín, Yunusa náà lè máa pè, òye yín. So nǹkan tẹ́mi try àti sọ fún yín nìyẹn pé orúkọ tó ń fún yẹn lẹ́kọ̀ọ́ fi òmí pé torí pé wọ́n ti fún lórúkọ ẹ̀, èṣù ti wà kó tó di pọ́ translate Bible. Ẹ bá ti gẹ̀ẹ́tì point.
ó ti wà. Ó ti wà kó tó ti pẹ́. So ṣé èṣù táwọn tó wà nínú báíbù tó ti kọ tí ò bá ti ilẹ̀ Yorùbá tí òun lọ́wọ́ á di bíi pé wọ́n wá incorporate nínú báíbù. ẹ ti jẹ́ kí sọ pé kò yá a sọ wípé àròkọ ni ìwé yín jẹ́ o wọ́n á sọ pé ó fara jọ nǹkan téèyàn ń rò. ìmísí Ọlọ́run ló wà. so ẹ̀yin ní kẹ́ ẹ ṣàlàyé fún wa bí ò ṣe ń ṣe àròkọ òun la ṣe ń béèrè lọ́wọ́ yín yìí. nígbà tí yẹn bá wo torí èṣù ilẹ̀ kan tó wá ní èṣù ni wọ́n sọ nínú báíbù tó dẹ̀ jẹ́ pé ìtàn kan sọ sínú báíbù yẹn kò fara jọ ìtàn náà tó jẹ́ èṣù táwọn bàbá wa sọ pé èṣù jẹ́. ẹ jẹ́ ìbéèrè nípa ọ̀run lọ́wọ́ yín. Jẹ́ ọ̀run wà jẹ́ èèyàn máa lọ sí ọ̀run láti lọ jó nínú iná ṣàlàyé fún wa. ọ̀run wà, ọ̀run dẹ̀ pín sí méjì. A rí ọ̀run rere èyí tí ó lọ sí ìjọba ọ̀run, a dẹ̀ rí ọ̀run méjì èyí tó lọ sí ọ̀run àpáàdì. So wọ́n ń sọ̀rọ̀ nípa iná yẹn. Tí èèyàn ò bá wà nínú Kristi tó kú, nígbà tó bá dé ọ̀run ó máa dàbí ẹni rìnrìn àjò ni. Odidi ọjọ́ mẹ́ta, odidi oṣù mẹ́ta tó bá ṣì rò pé ó kú lórí èpè ayé, ó ṣì wà nínú ìrìn àjò ọ̀run. Nígbà tó bá dẹ̀ ti máa dé ọ̀run, àwọn áńgẹ́lì á máa kí káàbọ̀. Òun gan fún rẹ̀ gan lè má mọ̀ bóyá òun ti jáde láyé. Ìyẹn tó bá yẹ pé èèyàn tó yẹ pé bóyá stroke accident or anything, ó lè má mọ̀. Ṣùgbọ́n ìgbà tó bá dẹ̀ ọ̀nà àṣẹ̀gbẹ́ kó mọ̀ ẹ́ pé ó ti ṣe kí ni o, you have passed. So wọ́n á máa béèrè, wọ́n á máa sọ ibi tó belong sí, wọ́n á máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, wọ́n á máa fi gbogbo ohun tó gbé ṣe nílé ayé. Ó bá dẹ̀ yẹ pé ilé ayé tó wá náà ó fi ayé ẹ̀ fàyè jíjẹ tí kì í ṣe pé bóyá he live a holiness life, ọ̀run kejì ló máa lọ. Ìgbọ́n tó bá yẹ pé ó fi ayé ẹ̀ fún Jésù tí ò dẹ̀ ní ẹ̀ṣẹ̀ tàbí àbàwọ́n kankan níwájú ẹ̀, àfẹn tó bá rí àánú gbà, òun nìkan ló lè délé. Bẹ́ẹ̀ni ṣe rí nǹkan sí báyìí, a jẹ́ pé gbogbo wa la máa lọ sí ọ̀run kejì tẹ̀sán. Ṣé gbogbo wa? Bẹ́ẹ̀ni ṣọ́run àpáàdì ọ̀run tẹ́ pé ní ti. Ẹ má sọ pé gbogbo wa. Ẹ mọ̀ nǹkan tó fi rí bẹ́ẹ̀ torí tẹ bá ka gbogbo nǹkan tó yẹ wọ́n ní kàn ṣe tó máa fi lọ sí ọ̀run àpáàdì. Gbogbo wa là ń parọ́ anybody tó lè mórí bọ́ lórí ọ̀rọ̀ irọ́. Kí Jésù tó dé, kí ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó dé, àwọn èèyàn ṣáà ti wà láyé. Gbogbo àwọn yẹn ibo náà ń lọ. Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Nínú májẹ̀mú láéláé kí Jésù tó dé, ní inú májẹ̀mú láéláé yẹn, ìwọ tó bá ti dá ẹ̀ṣẹ̀, yes, Old Testament, tó bá ti rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ọ̀dọ́ àgùntàn lọ́dún kan ló máa mú wá sí ọ̀dọ̀ high priest. tẹ̀sí pé yẹn fi ara jọ ṣẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a máa sọ̀rọ̀ lọ láti. Ọ̀dọ́ àgùntàn lọ́dún kan ló máa mú wá sí ọ̀dọ̀ high priest. Tó bá dẹ̀ ti mú wá sọ̀dọ̀ high priest tó fẹ́ bẹ́ẹ̀ ṣe ìrúbọ, ó máa wà ní mímọ́. Á ti pèsè ara ẹ̀ sílẹ̀ láti bí ọjọ́ mẹ́ta. Ọjọ́ tó lọ fún ní pé o fẹ́ ṣe bí eléyẹn, o fẹ́ kó bẹ́ẹ̀ fi ṣèrúbọ pé gbogbo ẹ̀ṣẹ̀ belé ló dá, gbogbo nǹkan eléta àdé church Olúwa mo ṣe belé, mo jalè, mo ṣe gbá, mo dáṣẹ̀, mo ṣàgbèrè, mo ṣe bó wà nù wo yàrá ẹ̀, o lè ṣe kí ni o lè tọrọ ìdáríjì. Ṣùgbọ́n ní ìgbà májẹ̀mú láéláé tá à ń sọ yìí, àwọn àlùfáà. A bá ń sọ̀rọ̀ nípa ọ̀run àpáàdì, ọ̀run àpáàdì jẹ́ ayérayé, ó jẹ́ ibi ìbànújẹ́, ó jẹ́ ibi tí ò sí ayọ̀, ó jẹ́ ibi tí ò sí adùn. Èṣù tá à ń sọ̀rọ̀ nípa látàárọ̀, òun ni olórí wọn ní ọ̀run àpáàdì. Ó dẹ̀ tún ní àwọn ọmọ tí ń ṣe Sátánì tó máa rán níṣẹ́ lọ sínú ayé láti lọ sínú ìjọ. So àwọn iṣẹ́ Sátánì nìyẹn. Àbáwo ó ní ibẹ̀ ni a ṣètò sílẹ̀ fún àwọn ẹlẹ́ṣẹ̀ aláìgbàgbọ́ àpẹ̀yìndà oníwà búburú tí wọ́n kọ̀ láti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. So nígbà tó bá ti kú nínú ayé, ọ̀run àpáàdì yẹn náà máa ń transfer àwọn sí. Ẹni tó bá jẹ́ ọ wá ní ọ̀run àpáàdì wà ní tòótọ́,
bàbá wo nínú ìwé bíbélì yẹn nínú ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 5 ó ní ṣùgbọ́n èmi ó sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín ẹ bẹ̀rù ẹni tí ó lágbára tí ó bá pani tán láti wọ́ni lọ sí ọ̀run àpáàdì lóòótọ́ ni mo wí fún yín tó òun ni kí ẹ bẹ̀rù yẹn ní Sátánì. Bàbá wa ń sọ̀rọ̀ nípa ọ̀run àpáàdì ó jẹ́ ibi tí ó léwu púpọ̀, ibi ìbànújẹ́, ibi àìfọkànbalẹ̀, ibi tí ó ní ẹ̀rù púpọ̀. So ọ̀run rere, bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀run rere. Ó jẹ́ ọ̀run ní ìtẹ́ Olúwa. Ọ̀run jẹ́ orílẹ̀-èdè tí ó dá dúró gbedegbe fúnra rẹ̀, èyí tí àwọn áńgẹ́lì gún àsè tí Jésù fún rẹ̀, tí Ọlọ́run fún rẹ̀ tó ti máa ń rán àwọn àyànfẹ́ rẹ̀ wá sínú ayé láti wá gbé ire fún wa. Bàbá ń sọ̀rọ̀ nípa Ọlọ́run. Ọmọ bíbí Ọlọ́run ni Jésù jẹ́. So a máa padà sórí àwọn ọ̀tẹ̀sọ̀ ẹjọ́ mi. Ẹ ṣeun bàbá ìjọ ṣé ó ní ọ̀rọ̀ ìparí tí. Ọ̀run jẹ́ ibùgbé ayérayé fún àwa onígbàgbọ́, àwa Kristẹni. Ẹ ṣeun. Wọ́n gbé question kan wá. Wọ́n máa ń sọ̀rọ̀ kan ní gẹ́gẹ́ bó ṣe kọ́ wa ní ẹ̀kọ́ èdè Yorùbá. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa pé ìgbàkúgbà kan láti Mẹ́kà, báwo ni Mẹ́kà ṣe papọ̀ mọ́ Yorùbá ọ̀pọ̀ báwo ni Mẹ́kà ṣe jẹyọ nínú ọ̀rọ̀ rẹ̀. Èmi gan kan olùkọ́ gan kọ́ mi gbà tèmi náà. Ìtí olùkọ́ ti sọ pé Lámúrúdù ni bàbá Odùduwà. Abẹ́ẹ̀kọ́? Bẹ́ẹ̀ni. Nínú ìwé yẹn láti Mẹ́kà dé Ifẹ̀. Abẹ́ẹ̀kọ́? Ẹ jẹ́rí gbólóhùn yẹn. Ó yẹ kí ẹ mọ̀ wípé kí Odùduwà tó dé Ifẹ̀ pé Ifẹ̀ ti wà nífẹ̀. Ṣé ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀? Mi ò ní fẹ́ kì í ṣe gbogbo nǹkan ló ṣe ní afẹ́fẹ́. Ẹnìkan ti kọ́kọ́ lo Ifẹ̀ òòdáyé ṣáájú Odùduwà. Ó jẹ́ pé mi ò fẹ́ lọ́bẹ̀ yẹn. Nìkan ti kọ́kọ́ lò. Yes. Ó ti ẹ̀ gbọ́ pẹ̀lú. Mo ti gbọ́ rí lẹ́nu àwọn babaláwo wá pé wọ́n ní Odùduwà lè ṣàwò ẹni mi àgbò Ọ̀rúnmìlà ó ṣàwò káàkiri. Ó ṣàwò délé Ifẹ̀. Ẹ̀mẹ́kà náà tí mo ti gbọ́ bí àwọn báyìí ti sọ tó mo béèrè lọ́wọ́ pé ọ̀nà wo ni torí wọ́n sọ wípé Ṣètíù wọ́n ní òun náà ní Ifá tó wá ní Ọ̀rúnmìlà náà wọ́n ló ṣàwò káàkiri tó ṣe ṣe kó ṣàwò dé Ẹ̀ka náà ọdún tuntun Odùduwà yẹn mi ò tí gbọ́ yẹn. Odùduwà àwọn méjì náà jọ kúrò Mẹ́kà tẹ̀gbọ́n tàbúrò. Odùduwà làbúrò Jẹ̀gbẹ́ lórúkọ ẹ̀gbọ́n. Ṣùgbọ́n Odùduwà yẹn lágbára ju Jẹ̀gbẹ́ lọ ló fi kúrò ní Jẹ̀gbẹ́ ló fi kúrò ní Ilé Ifẹ̀ lọ sí Ọ̀yọ́. Ara èdè àìyedè tó wà láàrin Aláàfin àti Ọ̀ọ̀ni wọ́n fi kílèmù pé èmi làgbà ìṣègùn làgbà bí ọ̀pọ̀ ṣe láàyè láyè fi bẹ̀rẹ̀ lábìyẹn dẹ̀. Ẹ ṣeun bàbá ẹ ṣeun a kí bàbá wa olórí àwo ọba ilé ẹ̀bẹ̀ ṣé ọba ilé ṣé ìlú ni bàbá àbí wà ní abẹ́ ìlú kan. Ọba ilé ní ibi tẹ́ wà yìí sàn. Tá a bá fẹnu mú ọ̀rọ̀ ṣe rí Ifẹ̀ tá ń sọ̀rọ̀ nípa Ọlọ́ba Òdáyé ó ti kọ́kọ́ lo Ifẹ̀ òdáyé ṣáájú Oòduà. Mo sọ yẹn lọ kẹ́ lè mọ̀. Ẹ ṣeun bàbá. Yes. Ẹ ṣeun olórí àwo ọba ilé òní ẹ̀jẹ̀ bàbá. Ìyá ẹ ti bá a sọ bẹ́ẹ̀ yìí náà ṣe jẹ́ fáwọn tó gbọ́ yín. Ẹ ṣe àtàwọn tó wò yìí. Ẹ dẹ̀ kú jókòó látàárọ̀. Orúkọ mi ni Ajíhìnrere, wòlíì ni mí o, Ọmọdúnní Ọláwọlé wọ̀ Ádàìró ni ó wà ní bíbọ̀dù wa ń ta. Ṣé ẹ níjọ ni àbí ṣé ẹ ní ìjọ yín bí ẹ ní ṣọ́ọ̀ṣì tí yín ni àbí ẹ wà ní ṣọ́ọ̀ṣì kan tẹ́tí Ajíhìnrere yín? A ní ìjọ ní Mo Fẹ́ Rere ní Ìjù. So orúkọ ìjọ yẹn ní bíi Tẹ̀dó Olúwa. So èmi náà tí mo dẹ̀ wá ń bí orí òkè ọ̀bà ilé ni mò ń lò ní gbogbo ọdún tó kọjá. Ṣùgbọ́n láti bí oṣù méjì sẹ́yìn báyìí inú iléèwé ọ̀bà ilé high school ni mo ti ń jọ́sìn.
so orúkọ ìjọ tèmi ni ètò agbára ìtúsílẹ̀ Ọlọ́run CAC dẹ̀mí wá so àti Owódé district àti Ọ̀bálé district kèlí ìjọba high school bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ Owódé district Ọ̀bálé Òkè Lísà Òkè Gan so gbogbo ẹ̀ka yẹn ni ṣé ti ìjọba yẹn èmi náà sì ni àwa ni Olúwa gbélé lọ́wọ́ so adẹ̀sìn gbogbo ibi náà là ń káàkiri dé gẹ́gẹ́ bí ajíhìn rere ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun bàbá ìjọba wa sọ pé ṣe dé fáwọn tó wòye lẹ́ẹ̀kan sí o. ẹ ṣeun olóòtú ẹ kú àtúntò látẹ̀ẹ̀kan èmi ni olóyè olórí awo ti ìlú Ọ̀bálé lóyè Olúwàgbàmígbé Awóyẹmí Fágọrọyọ ẹ mo kí yín gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá ojú yín kò ní fọ́ o etí yín kò ní di o ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ ọ̀nà gbégbá o lágbára Ọlọ́run Olódùmarè lágbára Ifá Olókun Asọ̀rọ̀ Dayọ̀ ìlú yá padà rọrùn fún gbogbo wa o àrí tiwa ṣe ń bẹ̀ o. ẹ ṣeun o a kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin o a máa rí bá o ojú tẹ́ fi wò wá yóò ní pọ̀ o a kí àwọn bàbá wa a kí ìyá wa kí àwọn gbálẹ́gbẹ̀ẹ́ wa náà a máa rí bá o. ẹ ṣé o thank you bye bye. Isese Press TV.